ọmọ yẹmi bó ti wà ọmọlúkọ àtọ̀ ọ̀rọ̀ Táyọ̀ lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú Jùgúnù ẹ má jẹ́ kí gbọ́ ọ̀tọ̀ kó níyàn máa ń wo ètò rẹ̀ máa ń kọ́ níyàn nígbọ́n ẹ jọ ẹ máa wo ètò níbẹ̀ látọ̀dọ̀ Ọlábísí ẹ máa wo bó ṣe máa jẹ́rìí ẹ̀ confam wà mo dáàbò rẹ. Ẹni tí ò ṣe bí ara olóyìnbó ọ̀gbẹ́ni ṣe bí akẹ́kọ̀ọ́ lọ́nà táwọn bá àyíjẹ́ owó àyíjẹ́ bàtà alágbogbo lójúlójú àbẹ̀yìn ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ mọ́ olùlọ́lẹ̀ òjèlú tàbí àyíjẹ́ ọmọ nípò ṣe àyíjẹ́ o. Ìbáyàwó àrò wípé Ọlọ́run ti ṣe gbogbo tán káwá ṣe fíìtì yẹn. Ìjọba mi Máyọ̀kún ṣe fíìtì lọ́jọ́ sí àrùkọ́ Ọlọ́run ti ṣe gbogbo ohun tán. Àṣẹ́kọ̀ sì ṣe náà tí o. Àṣẹ́kọ̀ ìbẹ̀rẹ̀ rárá ó sílẹ̀ fún Ọlọ́run. Lójú ẹ̀mí ó tún ṣe sísì o. Máṣe wà níbí 66. Èmi tó wà pẹ̀lú ṣàdúrà o. Bàbí olúwa ayé Máyọ̀kún ẹ̀rí ìkókó dáadáa ilé túbọ̀ lọ́dọ̀ ayé o. Ayé lé.
ìgbà tí mo ṣe o ìgbà fún bàbí ṣe ta olówó bàbá pọ̀ ní ọmọ bá jẹ lọ́la ìwádìí tó lọ ojú kan olóòjọ́ náà tó fi sílẹ̀ lọ́rẹ̀ kó má bá ti ọlọ́run ìdáyé. alẹ́ ìtọ́jú mi lọ ìgbà ni mo ṣe o ìgbà fún kọ́ ní ti lórí lórí àyíká mi wá sí mi lórí bàbá mi wá lórí lórí bàbá mi ọkọ̀ ìgbàlú mẹ́la bàbá mi ọkọ̀ ìgbàlú mẹ́la bàbá mi. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.